ọdún èyí tó wà lẹ́ o ọdún ire ni ọdún èyí tó wà lẹ́ o ọdún ire ni ire lójú owó rí ire lójú yín á rí ọdún èyí tó wà lẹ́ o ọdún ire ni ọdún èyí tó wà lẹ́ o ọdún ire ni ọdún èyí tó wà lẹ́ o ọdún ire ni ire lójú owó rí ire lójú yín á rí ọdún èyí tó wà lẹ́ o ọdún ire ni ọdún èyí tó wà lẹ́ o ọdún ire ni ọdún èyí tó wà lẹ́ o ọdún ire ni ire lójú owó rí ire lójú yín á rí ọdún èyí tó wà lẹ́ o ọdún ire ni. Kú ọdún o Ọ̀túnba Ọládàpọ̀ Ìbíkúnlé, ẹ kú ọdún o ọdún èyí tó wà lẹ́ o ọdún ire ni ọdún èyí tó wà lédè ọdún àlàáfíà ọdún èyí tó wà lédè o ọdún ìgbéga ni ọmọ ọlọ́jọ́ ìbí òní o ẹ kú ọdún ẹ kú ìyèdún Olúwa ló mú yín rí ọjọ́ òní o ẹ ó ṣàmọ́dún ọdún láyé nínú ọlá nínú ògo nínú àìkú baálẹ̀ ọrọ̀ Ọ̀túnba Dr. Saheed Ìbíkúnlé o Ọládàpọ̀ o ọdún ayọ̀ lẹ ó ṣe o ní gbogbo ọdún tó kù tẹ́ ó lò láyé o àlàáfíà àìkú baálẹ̀ ọrọ̀ lẹ ó fi ṣe o ẹ̀yin lọ́mọ wọn nílùú Ìkòròdú ọ̀gá ọmọ aṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí ò róbìnrin rí o ẹ bá mi pè é ọmọ ẹlùkú mẹ́dẹ́mẹ́dẹ́ o irúnmọlẹ̀ tí ń fi ẹ̀jẹ̀ jà àké nínú igbó kí ẹrú kó bá ará inú igbó o àké lọ́nà kí ẹrú kó bá ará ọ̀nà aṣàlẹ̀ jẹ̀jẹ̀ níyí o bí ẹni tí ó róbìnrin rí o bí ogún bí ọgbọ̀n aya ń bẹ ní ọ̀dẹ̀dẹ̀ bàbá wọn o ẹ kú ọdún o Ọládàpọ̀ Dr. Saheed Ìbíkúnlé o ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣeyí ṣàmọ́dún o ọmọ Ìkòròdú ọ̀gá ìlú tí ó ti alábàárù rárá o gbogbo wọn ní ọ̀gá nílùú Ìkòròdú o ẹ ó ṣàmọ́dún ọdún láyé ọdún èyí tó wà lédè ọdún ìgbéga ni ọdún èyí tó wà lédè ọdún àṣeyọrí ni àṣeyí ṣàmọ́dún o wọ́n kì í bí ológun ẹrú wọ́n kì í bí ọlọ́gbọ̀n ìwọ̀fà àṣeyí ṣàmọ́dún nínú ọlá ni nínú ògo nínú ayọ̀ nínú àlàáfíà ẹ kú ọdún o. wọ́n ní kẹ́ ẹ gbọ́ bí olùgbọ́ ti ń gbọ́ àwọn ọmọ olúwàbí elite lọ́ní máa kí bàbá wọn wò wọ́n ní ẹ ó pẹ́ láyé ẹ ó gbogbogbò ẹ ó fèrègì jòbì Ọ̀túnba Ọládàpọ̀ Ìbíkúnlé ọdún èyí tó wà lédè o ọdún ayọ̀ ni ọdún ìgbéga ni ẹ ó pẹ́ o ẹ kú ọdún ẹ kú ìyèdún o.